Ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa o. Ojúmọ́ tó mọ́ wa lénìí, ojúmọ́ ire ló máa jẹ́ fún gbogbo wa o. A ní ṣìjẹ, a ní ṣìmu o, a ní báláyé fọwọ́ tì o, a ní tójú ilẹ̀ mọ́lẹ̀ o. Ìjọ máa dé bájọ́ fún wa, ayọ̀ máa dé báyọ̀ fún wa o. Ètò tèní nǹkan tó dá lé lórí pé àwa ọmọ Yorùbá ẹ má ṣojo o, ẹ má jẹ́ ká ṣojo. Ó ń bọ̀, àwọn là ń dẹ́ lẹ́dìí o. Ó ń bọ̀, gbogbo ojú la máa fi wò ó nísìnyí o. Nísìnyí wọ́n láwọn people wọ́n ti operate ní Kwara State. Àwọn kan ní ọ̀dọ̀ wọn ẹ̀yà Tápà ni wọ́n ti ń ṣe tẹ́lẹ̀, but nísìnyí wọ́n ti ń wọ ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá. Ní Ondo State, a rí two táwọn ará ibí yìí tán pa ńbẹ̀ láàárín ọdún yìí náà ni. Lágbára Ọlọ́run a ní ṣìrìn o, a ní ṣìjẹ o. Ìdí tí àwa ọmọ Yorùbá ta ṣe gbúdọ̀ dúró ní agbègbè wa láti dúró dáadáa ni wípé tí wàhálà bá dé bá wa, kò yẹ Ìgbòho lẹ máa kọ́kọ́, kẹ́ ẹ tó pé Ìgbòho káwọn ẹlòmíì tó wá, ẹ̀yin ló máa kọ́kọ́ kàn. Tó yẹ kóníkálukú ṣera gírí lọ́dọ̀ ẹ̀. Àti wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì Yorùbá nation tá à ń ṣe kò yé wọn. Ẹnìkan láàárọ̀ ìgbà tó máa sọ̀rọ̀, ó rò pé bóyá Chief Sunday Olóyè Ìgbòho ó fẹ́ jà fún president ilẹ̀ Yorùbá ni wọ́n ṣe ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Èmi wá jẹ́ kó yé wọn pé Chief Sunday Ìgbòho kò jà fún president ilẹ̀ Yorùbá o. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wọ́n lógún o. Kò yẹ pé bóyá wọ́n fẹ́ jà du ipò àbí wọ́n fẹ́ díje dupò president ilẹ̀ Yorùbá, òun lọ́ ṣe ń jà dupò o. Wọ́n ń jà fún ìran aládé pé kán má kó wa lẹ́rú, kán má gba àwọn ilẹ̀ Yorùbá tó kù bí wọ́n ṣe gba Ìlọrin, òun nìkan tán ń jà fún. Nítorí ẹ̀, ẹlòmíì náà tó bá sì wà lọ́kàn yín pé Sunday Ìgbòho ń jà fára ẹ̀ ni, ó fẹ́ lọ president, kò rí bẹ́ẹ̀ o. Ó ń jà fún ìran Yorùbá ni o. Ẹ wá jẹ́ kóníkálukú wa ká jà fún ìran wa, ká jà fúnra ara wa níbi tọ́rọ̀ ń lọ yìí. Ojoojúmọ́ làwọn ajínigbé ló ń pọ̀ sí, níwà ìbàjẹ́ ló ń gbilẹ̀ sí. Bẹ́ẹ̀ náà, àwọn èèyàn wa náà ń ṣe àfọwọ́fà níbi àtẹnujẹ tó gbà kóbá ẹlòmíì dé. Ẹlòmíì á ní òun ò lè gba Yorùbá bí ẹgbẹ́ òun sílé, àfi kóun gba Yíbò, kóun gba Haúsá, kóun gba Fúlàní sílé torí àtẹnujẹ. Àtẹnujẹ yẹn náà ló kóbá àwọn ọmọ Yorùbá nípínlẹ̀ Èkó tí wọn ò ní filé rẹ́ǹtì fún Yorùbá ẹgbẹ́ wọn, tán máa gbówó lále. Yorùbá tẹ́mìí ẹ̀ ò bá gbé, ìyẹn á bọ́ sípínlẹ̀ Ògùn, àgbáálé á máa wá sékòó. A wá ń wí tẹ ní káwọn Yíbò kán má win nínú ìdìbò, ìyẹn nípínlẹ̀ Èkó. Nígbà tẹ́ ti lé àwọn ọmọ ìyá yín, tẹ́ ti lé wọn sẹ́yìn odi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe agent náà, tẹ́ ẹ̀ ń torí ìjẹkújẹ tẹ́ ẹ̀ ń ta ìran yín, ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn o. Ọlọ́run ọba dákẹ́ dájọ́, ó ń wò yín. Àwa tá dẹ̀ ṣì kù tá ń ṣe Yorùbá nation, ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì bá wa. Ẹ jẹ́ káwa náà ro ìgbésẹ̀ akin tá máa gbé, ká jẹ́ kó yé wọn wípé ọmọ akin ni wá,
a ò gbudọ̀ ṣojo, ẹ má jẹ́ ká ṣojo. Ibi tọ́lọ́run bá ti kọ́ pé a máa débẹ̀, kò sẹ́dá tó lè yí. Táíwò Kíkẹ́lọmọ Fásànmí, ẹ káàbọ̀ sórí ètò. Isiaq Olúṣesí, ẹ káàbọ̀ sórí ètò. Ọlálékan Ọpẹ́yẹmí, ẹ káàbọ̀ sórí ètò lágbára Ọlọ́run. Nǹkan tó ń dùn nínú yín kò ní dìbànújẹ́ lágbára Ọlọ́run. Ni wípé àgbà tó ò kẹ́hun sọ̀rọ̀, ó máa kẹ́san sáré. Nígbà tó ń pa àwọn ọba ńsìn, àwọn ọba kígbe, wọ́n sọ̀rọ̀. Nígbà tó jẹ́ pé aráàlú lọ́ pa ńsìn, àwọn ọba ò gbé ìgbésẹ̀. Tí kan bá ṣọba kan, a máa bá wọn káàánú. Gbogbo nǹkan tá a bá ṣe nílé ayé ló máa dìtàn. Gbogbo wa tá a wà nílé ayé, gbogbo wa la máa dìtàn. Torí ẹ jẹ́ ká wo àtúbọ̀tán nínú gbogbo ohun tá a bá ń ṣe. Ẹ jẹ́ ká wo àtúbọ̀tán. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ta ìran yín, tẹ́ ẹ̀ ń tà wá lẹ́rú fáwọn àjèjì, Elédùmarè á dájọ́ fún yín o. À ń sọ fún yín pé kẹ́ ẹ jẹ́ ká kúrò ní location 419, ẹ ní irọ́ ni. Ẹ wo àwọn òjò tó rọ̀ nísìnyí. Gbogbo àwọn tójò ń rọ̀, tó kó wọlé wọn, tó ń balé wọn jẹ́ nílẹ̀ Yorùbá, mélòó nínú wọn níjọba ni wọ́n fún wọn lówó bọ́n ṣe ń fún wọn lówó nílẹ̀ Haúsá? Mo fẹ́ kẹ́ ẹ mú evidence wá. Ajíbọ́lá Alága, ẹ káàbọ̀ sórí ètò. Mélòó nínú àwọn èèyàn wa ni wọ́n fún lówó? Ibẹ̀ la máa ti mọ̀ pé wọ́n kàn fi wá ṣe a support the motion lórílẹ̀-èdè yìí ni. Àwọn kan ń sunkún, àwọn kan kẹ́gbẹ́ jẹ. 2023 ló jẹ wọ́n lọ́kàn, ló jẹ wọ́n lógún. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń fà wá sẹ́yìn nínú ìrìnàjò yìí, Ọlọ́run ọba tó ni wá, tó lẹ̀mí wa, á fìyà jẹ yín o. Torí ọ̀pọ̀lọpọ̀ ló mọye nǹkan tóun lose kó wá ṣe Yorùbá Nation movement tó fẹ́ jà fún ìran ẹ̀. Tẹ́yìn kan wá mú gbogbo wàhálà yẹn tẹ́ fẹ́ sọ́ dòfo, ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn. Torí wípé tá a bá rántí ọjọ́ ikú, a máa ṣe ilé ayé jẹ́jẹ́. Tá a bá rántí ọjọ́ àtisùn, a máa ṣe ilé ayé jẹ́jẹ́. Ẹ rí àwọn míì, wọ́n á bímọ, wọ́n á lọ jù sínú odò. Ìgbà tán mọ̀ páwọn ò lè rówó fi tọ́, ṣùgbọ́n eléyìí tán wá ń ṣe yẹn kọ́ ni solution. Kò sí bí ìlú yìí ṣe le tó, ìyẹn ò wá ní ká wá torí ẹ̀ ká máa hùwàkiwà. Àwọn ìlú kan wà ní abẹ́ òrùlé ilẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé ó ti lé lọ́dún mẹ́wàá tí wọ́n ti taná ìjọba. Tán bá ríná ìjọba, wọ́n tan generator ni àbí kán tan solar. Ṣé ìyẹn wá dáa? Ṣé orílẹ̀-èdè bẹ́ẹ̀ lẹ̀yin wá yìí ń fẹ́ pé ká máa tẹ̀síwájú lórí ẹ̀? Kò yẹ ká tẹ̀síwájú lórí ẹ̀ o. Kò yẹ ká tẹ̀síwájú lórí orílẹ̀-èdè bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ń darí wa lórílẹ̀-èdè, àwọn ọ̀dájú ni.
àwọn ọ̀dájú, àwọn bámbámoyó, èmi mọ̀ pé ebi ń pa ọmọ ẹnìkọ̀ọ̀kan. Àìmọye àwọn ọmọ tó ń lọ ilé-ìwé nísìnyí tó jẹ́ pé wọn ò ní bàtà, tán wọ̀ lọ sí school. Èmíì aṣọ ẹ̀ ti ya, àwọn tó jólówó wọn ò ní rán tàwọn yẹn àfi kán lọ náwó ní club, kán lọ náwó níbi tí ò ti yẹ. Kò wá sí àánú mọ́ lórílẹ̀-èdè yìí. Ó wá di bámbámoyó, èmi mọ̀ pé ebi ń pa ọmọ ẹnìkọ̀ọ̀kan. Ìdí tí mo fi sọ fún wa wípé ewé Amáké ò gbọdọ̀ ṣojo o. Ẹ jẹ́ ká dúró ti movement yìí tọkàntọkàn, tààràtàrà. Mo mọ̀ pé àwọn kan náà, wọ́n fẹ́ máa kó rẹ̀wẹ̀sì bá wọn. Ẹlòmíì wà Ọlọ́run ò fi ṣaṣíwájú, ó fọwọ́ ara ẹ̀ fẹ́ sọra ẹ̀ di aṣíwájú dandan. Nǹkan tọ́lọ́run ò bá dẹ̀ kọ mọ́yàn, béèyàn bá fagídí wá, ó máa tẹ́ ni. Nǹkan tọ́lọ́run ò bá fi rán wa, tẹni bá ní a fẹ́ jẹ níṣẹ́, ẹ̀tẹ́ lonítọ̀hún máa bá bọ̀ ńbẹ̀. Ìdí nìyí tí màá fi sọ fún wa wípé bọ́mọ aládé ni wá o, a kì í ṣọmọ ẹrú. Ẹ má jẹ́ ká ṣojo, ẹ má jẹ́ ká ṣojo rárá, torí bẹ́ fẹ́ bẹ́ kọ̀, ilẹ̀ ìlérí, a máa débẹ̀.
a a dẹ̀ ti débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa, ẹlòmíì kò ní rẹ́ẹ̀ rò mọ́ tó bá jí láàárọ̀ báyìí, bó ṣe máa lọ lẹ́lòmíì lọ́wọ́ gbà tóun máa fi gbádùn ló máa wá. Ẹ jẹ́ káwa fúnra wa, ẹ má jẹ́ ká dúró de diaspora àbí èèyàn kan, ẹ jẹ́ ká gbìyànjú ká bọ́ta fún mega rally, kó má jẹ́ pé ìgbà táwọn olóṣèlú bá tún bẹ̀rẹ̀ campaign làwọn máa jáde. Wọn ò tíì bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká jáde ká ṣé. Ìgbà yẹn gan lọ́ máa mọ̀ pé a serious. Tá bá jáde tá bá ń ṣé, àtàwọn ọmọ Yorùbá tó wà níbẹ̀ àtàwọn tó wà ní diaspora wọ́n á bọ́ta. Ìgbà tán máa bẹ̀rẹ̀ EndSARS, kò séèyàn kankan tó fún wọn lówó kán tó jáde. Ìgbà tán bọ́ta ńbẹ̀ náà lọ́ gbé àwọn ọkọ̀ oríṣiríṣi jáde, làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sponsor wọn. Lóòótọ́ ẹ̀mí sọnù, ṣùgbọ́n nǹkan táwọn èèyàn fẹ́ wọ́n ṣé. Ẹ jẹ́ káwa náà jáde fómìnira ilẹ̀ Yorùbá. Òmìnira ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká jẹ́ kó jẹ wá lógún. Ẹ jẹ́ ká jẹ́ kó jẹ wá lógún o. Gbogbo àwa tá bá dẹ̀ joyè àwòdì tá lè gbádìyẹ náà, ẹ jẹ́ ká gbé sílẹ̀, ká jẹ́ kí ìlọsíwájú ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ kó jẹ wá lógún. Ẹ jẹ́ kó jẹ wá lógún o. Ẹ má jẹ́ ká fi selfish interest, ẹ má jẹ́ ká tì bọnú ọ̀rọ̀ Yorùbá nation. Bá ṣe máa lọ síwájú, òun gangan ni kẹ́ jẹ́ kó jẹ yín lógún. Ẹ jẹ́ ká bọ́ta, kólóyè Sunday Igboho gan kán rí wa pé àwọn ọmọ Yorùbá ló dẹ̀ ti dúró tán ṣe kiní yìí. Ká bọ́ta, ká pe protest tó mega rally tó máa milẹ̀, kí protest gan wọnú ẹ̀, ká demand pé kí ni Ìgbòho ṣe fún yín tẹ́ ẹ̀ jẹ́ kán wọlé? Tán bá ní ká kúrò ní títì ká ní okay o, a ò sọ pé à kúrò o, àfi tẹ́ bá pè wá pé ká jókòó sórí round table ká jọ ṣe referendum. Ìgbà yẹn gangan ni màá tó lè fọwọ́ sí pé a máa stop protesting. Ṣùgbọ́n àwa a ti rora wa pin, a ti sọ àwọn olóṣèlú di Ọlọ́run wa. Ẹlòmíì wọrí platform ló ti ń di dágunró, ló ti ń dàbìjà, wọn ò lè bọ́ta. Ọlọ́run ọba á ṣàánú wa, á gbé wa délẹ̀ ìlérí. Bàbá Ọláyẹmí Kéèkì, mo kí ẹ kú iṣẹ́ takuntakun. Torí platform yìí ó yìí pẹ̀lú platform tó yìí fún àwọn ọmọ Yorùbá lọ́kàn balẹ̀ wípé ẹ fọkàn yín balẹ̀ o, òmìnira ilẹ̀ Yorùbá yìí a máa gbà á láṣẹ Ọlọ́run ọba, a máa délẹ̀ ìlérí o. Bọ́lọ́run ṣe ń ṣọlá ẹ̀, òun ló yé. Ṣùgbọ́n àwa mọ̀ pé òmìnira ilẹ̀ Yorùbá ó ń bọ̀ láìpẹ́ láì jìnnà. Ojú gbogbo wa dẹ̀ ló máa ṣe, kò ní ṣẹ̀yìn wa. A dẹ̀ ní fẹ̀mí ara wa dí, a ní fẹ̀mí ẹbí wa dí. Torí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí, òun ni kẹ́ jẹ́ kó jẹ wá lógún o. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, òun ni kẹ́ jẹ́ kó jẹ wá lógún. A ní lè mú wá jù báyìí lọ fún wa.